Ẹ kú déédé wòye èèyàn wa. Ètò Yorùbá Pọ́nbélé yín lógbòde. Orúkọ mi ò yí padà. Táyélólú Èjìrẹ́ ni mò ń jẹ́. Àṣàmú nǹkan ọmọ ajíjà bí onígèrè. Ọmọ bẹja nígèrè ó bá gèrè jẹ́. Ó bẹja nígèrè ó tún gèrè ṣe. Ọmọ agbọ́yìn ọmọ agbọ̀yìn ọmọ agbọ̀ngbọ̀n tó jù mẹ́ṣin lẹ́yìn ọ̀run lọ́jọ́ ọjọ́ sí tí ò jẹ́ ṣe Oníkòyí òdì. Ṣe Oníkòyí dìde ogun bá tó lọ. Ogun ọ̀kọ́ ọmọ Oníkòyí tọmọ Oníkòyí dìran. Mo kí ní gbogbo lẹ̀kílẹ̀ tí ọmọ yòókù tó òjìrè wà lẹ́ni. Mo kí lọ́yọ̀ Aláàfin ojú pàṣẹkẹrẹ ọmọ Àtìbà. Mo kí nìbàdàn ilé Olúyọ̀lé ọmọ Àfikàrà fọ́rin mu. Mo kí ẹ̀yin ọmọ Òkè Túlú igbó àsọbàrí agbóoru níwájú ológun àṣọbàrí wọn kì í kọgun Òkè Túlú wọn kì í kọjá. Mo kí ní Ògbómọ̀ṣọ́ Ajílété. Mo kí lóṣogbo Òrùkẹ́ Àsálà. Mo kí ní Kẹ̀rẹ̀rẹ̀. Mo kí ní Kìrù. Mo kí ní Kìrè. Mo kí ní Ìrè. Mo kí lẹ́sà òkè. Mo ká ọmọ Ìjẹ̀ṣà ẹlẹ́ni àtẹ́ẹ̀ká ẹlẹ́ni ẹwọlé Ìjẹ̀ṣà ò fẹ́ràn kàbí ọmọ olóbìkan ọ̀bọ̀wọ́ ti rọ́ olóbìkan ọ̀wọ̀ tiri wọ̀ yìí tó fẹ́ tẹni a máa wọ̀ sápò ẹni èyí tí ò fẹ́ tẹni a máa wọ̀ sínú igbó mẹ́ni kàgbà Ìjẹ̀ṣà kí máma jobi yìí ó gbó kákáká Ìjẹ̀ṣà rèé arọ́mọyọ̀ iṣẹ́ ò gbọ́dọ̀ mọ́ ọ̀bọ̀ wọn bùkún. Mo kí í nífẹ̀ẹ́ àbúrẹ́ ọmọ adádé owó yẹ wọn. Mo kí í ní Mọdákẹ́ Àkọ́ráyè. Mo kí í ní Pẹ̀tùmọ̀dù. Kí í ní Lòbú. Mo kí í ní gbogbo ilẹ̀ Yorùbá pátá. Àjíǹde ara ọmọ jẹ́ kára ó lè fún ẹ̀yin ìjòyè kábíyèsí. Mo kẹ́yìn ọba lónìí. Ọ̀rọ̀ àmì ohùn ni a ó máa bára wa sọ, a ó sì máa dá a lẹ́kọ̀ọ́ lórí ẹ̀. Ọ̀rọ̀ àmì ohùn yìí ṣe pàtàkì púpọ̀ débi pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá kò lè dá ìwé Yorùbá kà nítorí àmì ohùn. Bí èèyàn ò bá lè dá ìwé Yorùbá kà, ó ṣeé ṣe kó pe igba ní ìgbà, kó sì pe ìgbà ní igba, kó sì pe igba ní ìgbà nítorí pé bákan náà ni wọ́n kọ wọ́n téèyàn bá fàmìlé. Téèyàn bá fẹ́ fàmìlé ìgbà, dòdò ní ìgbà. Ìgbà rere ni kò lámì. Ìgbà dòmí, ìgbà rere lòun náà. Ìgbà rere, ìgbà rere, ìgbà rere. Bẹ́ẹ̀ ìgbà dòdò, ìgbà yìí àsìkò ni. Àwọn olóyìnbó ń pè ní time. Ìgbà rẹmí ni ìgbà tí wọ́n ń pè ní calabash a fi ń bu omi. Dòmí ìgbà ìkàn. Ohun tó ṣe láti láfi kó ohun tó ṣe ìkàn tó fi wẹ̀wọ̀n ẹ̀jẹ̀. Ìkàn òun ni wọ́n ń pè ní garden egg lọ́dọ̀ àwọn olóyìnbó. Ìgbà lèyí rere òun ò ní lámì. 200 ìyẹn 100 ní jẹ́. Bí èèyàn bá rí àwọn gbólóhùn yìí, àwọn ọ̀rọ̀ wọ̀nyí nínú gbólóhùn àbí nínú nǹkan tí wọ́n kọ, èèyàn kò ní lè kà tí ò bá mọ àmì. Nǹkan àkọ́kọ́ tí mo fẹ́ ká kíyèsí ni pé àwọn fáwẹ́lì nìkan ni wọ́n ń fàmìlé, wọn kì í fàmìlé kọ́nsọ́nàǹtì. Àwọn fáwẹ́lì náà rèé o: a, e, ẹ, i, o, ọ, u. A, e, ẹ a ó yànmọ́ sí lábẹ́. O, ọ yóò lọ́mọ lábẹ́. Gbogbo ìgbà tí wọ́n bá ní ká fàmìlé nǹkan, àwọn fáwẹ́lì ibẹ̀ ni a máa wá kiri tí a ṣe fẹ́ fàmìlé. Ní ìtẹ̀síwájú, kí ni àwọn àmì tí a ó fi lé orí ọ̀rọ̀? Mẹ́ta péré ni wọ́n. Dò òun ló kọjú sápá àlàáfíà mi. Mí òun kọjú sápá ọ̀tún. Re kò lámì. Bẹ́ẹ̀ bá ti rí àmì kankan lórí fáwẹ́lì nínú ọ̀rọ̀, re ló bá dé. Ẹ jẹ́ kí a lo àwọn ọ̀rọ̀ oní lẹ́tà mẹ́ta. Ká bẹ̀rẹ̀ pẹ̀lú ajá. Ká bẹ̀rẹ̀ pẹ̀lú ọ̀fà. Ká ní ọfà. Ká ní ifá. Ká ní ìfà. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ, ká ní imí àbí imú. Ká ní igi. Ká ní ọ̀gá. Ká tún ní ọ̀gà. Báwo ni a ó ṣe fi àmì lé? Tá bá fẹ́ fàmì, a gbọ́dọ̀ mọ ọ̀rán mú, a sì gbọ́dọ̀ mọ báwo ni èèyàn ṣe é dún. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ, tá bá ní ajá, re, mí, re, sàmì lórí ẹ̀, mí. Rò pé ń bá mi lọ. Tá bá ní ọ̀fà,
èwo ló dún bẹ́ẹ̀ do do mi re do yóò gbé mú òkè yóò gbé múlẹ̀ ẹja lọ ọ̀fà ìlú kan ní jẹ́ bẹ́ẹ̀ lẹ́bàá Ìlọrin ọ̀fà re do re do ọ̀fà àwọn olóyìnbó pè ní harrow Ifá re mi oracle Ifá do àmì kan náà ló wà lórí fáìlì méjèèjì Ifá re mi imú re mi igi rere bọ̀lámì lórí ẹ̀ imú ọ̀gá do mi ọ̀gá ẹ rí i pé bákan náà ní fáwẹ́lì àkọ́kọ́ àti fáwẹ́lì kejì ó ṣe dún ẹ jẹ́ ká pè lẹ́ẹ̀kan sí ajá re mi ọ̀fà do ọ̀fà re do Ifá re mi Ifá do Ifá ní gbọ́dọ̀ lè pè ní nǹkan ọ̀fẹ́ tó bá dọ́dọ̀ ẹ lọ́fẹ̀ẹ́ tó rò tì tẹ́lẹ̀ ni wọ́n fi pè ní fọ̀tọ́ sí ní pè ní àràmù imú wa rèé àwọn olóyìnbó ń pè ní nose igi rere igi tẹni bẹ́gi lójú igi arúwé ọ̀gá dòmí boss igi tree ọ̀gá dòdò ọ̀gá ni olóyìnbó ń pè ní chameleon ni wọ́n ń pè ibi ni a ó fi mọ lórí fọ́nrán òyì àmì ohùn 001 a ó mọ tẹ̀síwájú ní ọjọ́ iwájú lórí ọ̀rọ̀ àmì ohùn torí nǹkan tí ó ṣe pé kí ni ó ṣe dandan ká mọ̀ ni ẹ má gbàgbé ẹ gbọ́dọ̀ lè rán mú ká ẹ dún àmì ohùn ẹ jẹ́ ká jọ dún ajá re mi ọ̀fà dòdò ọ̀fà re do Ifá re mi Ifá dòdò imú re mi igi rere ọ̀gá do mi ọ̀gá do àṣàmú nǹkan ṣe tán relé bàbá ẹ̀ lójúde olé ọ̀lẹ́ ọmọ ajẹjà bí onígèrè ọmọ táàrẹ́fọ̀n ni mi ọmọ ìgbèjì owó ọmọ ìjírí létí ìjókòó ewu kan bí òwú ahùnmọ ẹlòmíì kí n tó kúrò lórí ètò lẹ́nìí ẹ dákun ẹ bá wa subscribe ẹ bá wa like ẹ bá wa share ẹ bá wa pín ká ọ̀dọ̀ gbogbo àwọn ọ̀rẹ́ yín pátápátá tí wọ́n jẹ́ Yorùbá tí wọ́n sì nífẹ̀ẹ́ èdè Yorùbá kí wọ́n fi fọ́nrán yẹn hàn àwọn ọmọ wọn kí wọ́n subscribe ẹ dẹ̀ tẹ notification button kébù yẹn jẹ́ ẹ bá ti tẹ̀ gbogbo ìgbà tí fọ́nrán bá ti ń jáde ẹ̀yin náà mọ̀ láǹfààní àti tètè máa mọ̀ ẹ bá fi ránṣẹ́ sí àwọn arúgbó yín àwọn bàbá àti màmá tí wọ́n ti fi iṣẹ́ ọba lẹ̀ àwọn nǹkan báyìí ó ṣe pàtàkì kí wọ́n máa tún fi tẹ̀síwájú níbi ẹ̀kọ́ wọn kó lè máa ṣàlàyé ẹ̀ fún àwọn ọmọ wa wíníwíní lójú orogún èjò ọ̀rọ̀ lójú rẹ̀ ọ̀bẹ kìsì bẹ́kẹ́sẹ́ ó bẹ́ sílẹ̀ alákìṣẹ́ ó sanwó doníkàáṣọ ó dìgbà kan náà ó dàbọ̀.